Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ gist tèmi bí a ṣe gbọ́ wọ́n ní ìyá àgbà. Gbogbo wa la mọ̀ ìyá àgbà èyí tó wà nínú palace tó jẹ́ pé wọ́n ní màmá yìí ti dàgbà, wọ́n ti ń gbé palace ti pé wọ́n ní kábíyèsí respect wọn. Wọ́n ní màmá yìí nífẹ̀ẹ́ Queen Naomi gan. Wọ́n ní màmá yìí ló pe Queen Naomi pé wọn ò gbọdọ̀ mú Tadenikawo wá sí inú palace. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist tèmi. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Mashola, mo kí yín káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Yorùbá ni a máa ń sọ lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa, àti nítorí wípé a fẹ́ kí àwọn tó jẹ́ pé wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì lè kópa nínú ètò yìí. Ẹ̀yin èèyàn lé a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tí ẹ bá ti subscribe, ẹ subscribe o, so that a bá ti post any gist ẹ máa rí. Òkè ní ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. À ń ṣe advertisement lórí channel yìí ní ọ̀kan òjọ̀kan. Ẹ kàn sí wa ní masholagistv@gmail.com. lẹ́ẹ̀kan sí masholagistv@gmail.com. Ẹ̀yin èèyàn lé ó ṣe ní láàánú wípé kábíyèsí expect Queen Naomi níbi naming ceremony èyí tí wọ́n ṣe fún àwọn ìbejì èyí tí olórí tóbi bí. Ṣùgbọ́n Queen Naomi ò yọjú nítorí wípé ó yẹ kí kábíyèsí kọ́kọ́ lé àwọn olórí yìí kúrò ní inú palace, àwọn tó jẹ́ pé Queen Naomi ní àwọn òde bá gbé. Ẹ mọ̀ pé wọ́n accept olórí tóbi àti Dr. Elizabeth pé wọ́n lè dúró sínú palace pẹ̀lú àwọn. Ṣùgbọ́n àwọn tó kù sisi wa M àti sisi wa R wọ́n ṣì wà nínú palace. Queen Naomi wọ́n ní ìgbà tí wọ́n gbọ́ ìpè màmá àgbà, wọ́n ní màmá àgbà sọ fún wọn pé wọn ò gbọdọ̀ wá sí inú palace. Wọ́n ní màmá àgbà ní pé kí kábíyèsí gbé gbogbo ìgbésẹ̀ tó bá yẹ kí wọ́n gbé kíákíá, wípé èyí tí kábíyèsí ń ṣe tó yẹ pé wọ́n fi ìní dọ́là, wọ́n fi ọ̀túnla dọ́túnla lórí ọ̀rọ̀ àwọn olórí yìí, wípé àwọn ò nífẹ̀ẹ́ sí, wípé tí kábíyèsí bá fẹ́ kí àwọn obìnrin lọ gbalé kí wọ́n tètè gbé ìgbésẹ̀ lórí ẹ̀, wípé kì í ṣe pé kí wọ́n wá ní kí Queen Naomi mú ọmọ wá sínú palace káwọn olórí ṣì wà nínú palace, wípé no, wípé èyí ò save o, wípé so ó better kí Queen Naomi kó má yọjú. Wọ́n ní kábíyèsí retí Queen Naomi ní ọjọ́ tí wọ́n ń sọ ọmọ lórúkọ yìí. Wọ́n rí Queen Naomi. Gbogbo wa náà la rí bí kábíyèsí ṣe ń ṣe lọ́jọ́ yẹn tó yẹ pé inú wọn ò dùn. Eventually nígbà tí wọ́n parí ìkómọ tó pe Queen Naomi tán ní Queen Naomi ìpè kí ló dé tí wọn ò wá sí ibi ìkómọ ìsọmọ lórúkọ. Wọ́n ní Queen Naomi ní pé kó má bínú, wípé ìyá àgbà ló ní káwọn má wá. Wọ́n ní kí ló dé tí ìyá àgbà ní kó má wá, kí ni ìyá àgbà rí tí ìyá àgbà fi ní kó má wá. Wọ́n ní ìyá àgbà nígbà tí kábíyèsí máa kàn sí wọn, wọ́n ní ìyá àgbà ní gbogbo àwọn nǹkan tó yẹ kí kábíyèsí ṣe, kábíyèsí ò ṣe. Wípé ọ̀rọ̀ àwọn olórí yìí, wípé kábíyèsí ò mọ ní ọ̀kúnkúndùn. Wípé ó dẹ̀ máa tó stage kan tó jẹ́ pé kábíyèsí ò ní anything láti sọ mọ́ ju kí wọ́n yọ̀ǹda Queen Naomi lọ. Wípé ṣùgbọ́n àwọn ò lè dákẹ́ torí bí ọmọ ni Queen Naomi ṣe jẹ́ sáwọn, wọn ò lè dákẹ́ káwọn máa wo Queen Naomi níran báyìí. Wípé kábíyèsí ní láti gbé ìgbésẹ̀ tó bá yẹ kí wọ́n gbé. Wípé kí ló wà nínú wípé kí ìyàwó yín àtọmọ yín padà wá sínú palace. Wípé Queen Naomi ò ń ṣe tó yẹ pé ó máa wá sínú palace láì ṣe nǹkan kan fún wọn. Ẹ wá ní kán wá sínú palace wá ṣe kí ni? Lóòótọ́ ẹ̀ ń sọmọ lórúkọ, ṣùgbọ́n ẹ ti gbàgbé pé láti bí ọdún méjì ní ìsìn Queen Naomi ti wà ń ta. Anytime tó bá máa wá sí inú palace yẹn, ó yẹ kẹ́ ẹ welcome wọn ni as a queen, as your queen. Wọ́n ní nǹkan tí ìyá àgbà sọ nìyẹn. Wọ́n ní kábíyèsí ní wípé kì í ṣe pé àwọn ò gbé ìgbésẹ̀, wípé ṣùgbọ́n gbogbo bí àwọn ṣe ń gbé ìgbésẹ̀ pé àwọn elder yìí àwọn ni wọ́n ń fa owó ago sẹ́yìn,
wípé ṣe ni wọ́n tún ń sọ nǹkan míì lójoojúmọ́. Wọ́n ní ìyá àgbà sọ pé kí ló kan kábíyèsí pẹ̀lú àwọn elder. Ṣé àwọn elder ló fẹ́ ìyàwó ni? Wípé kí kábíyèsí gbé ìgbésẹ̀ tó bá yẹ kán gbé lórí ọ̀rọ̀ àwọn ìyàwó. Wípé kò sí nǹkan tó kan elder pẹ̀lú ọ̀rọ̀ àwọn ìyàwó. Wípé kábíyèsí ló ní àwọn ìyàwó wọn, nǹkan tó bá dẹ̀ wù wọ́n ni kábíyèsí lè ṣe. Tí kábíyèsí bá ní àwọn ìyàwó àwọn ò ní gbé palace, wọn ò gbé palace náà nìyẹn. Tí kábíyèsí bá dẹ̀ ní àwọn ìyàwó àwọn á gbé palace, wọn á gbé palace náà nìyẹn. Èyíkéyìí tí kábíyèsí bá fẹ́ kó dúró sí palace á dúró sí palace. Èyí tí wọn bá fẹ́ kó dúró sí palace, ibi tí kábíyèsí bá ní kó dúró sí ló máa dúró sí. Allegedly bí a ṣe gbọ́ ọ̀rọ̀ yìí nìyẹn. Ẹ̀yin ará ilé, ẹ̀yin náà mọ̀ pé recently ni olórí Tóbi ló bí ìbejì, èyí tó jẹ́ pé wọ́n ṣe naming tí wọ́n dẹ̀ fún àwọn ọmọ yìí lórúkọ. Ọjọ́ yẹn gangan ni kábíyèsí náà sọ fún Queen Naomi pé kí wọ́n mú Tadenikawo wá sí inú palace. Ṣùgbọ́n ìyá àgbà tó jẹ́ pé wọ́n ti wà nínú palace yẹn for a very long time, tí kábíyèsí nífẹ̀ẹ́ wọn, relation kábíyèsí ni wọ́n dẹ̀ mú Queen Naomi gẹ́gẹ́ bí ọmọ ni. Àwọn ni wọ́n pe Queen Naomi, ni wọ́n ta wọ́n ní olóbó pé wọn ò gbọ́dọ̀ wá o, kí wọ́n fi Tadenikawo sílẹ̀ kán má mú wá sínú palace. Ẹ̀yin èèyàn lé, kò jẹ́ bó ṣe jẹ́. Bí a ṣe ní ká mú gist wá fún yín nìyẹn. À ń ṣe advertisement fún collection center store. Ẹ̀yin èèyàn lé, wọ́n ń ta bàtà, designer shoe and bags. Wọ́n ń ta jewelry 24 karat gold. Wọ́n ń ta shoe, wọ́n ń ta palm. Wọ́n ń ta slippers. Italian ni gbogbo wọn, kì í ṣe bàtà tó yẹ pé tẹ́ bá rà láàrin ọjọ́ bíi mẹ́ta ti máa ṣí rárá o. Àwọn bàtà tí wọ́n everlasting shoe ni. Ẹ máa lò. Ẹ máa pátì ni torí kò ní bàjẹ́. Ẹ̀yin èèyàn lé, ẹ kàn sí wọn ní collectioncenterstore@gmail.com. Lẹ́ẹ̀kan sí collectioncenterstore@gmail.com. Wọ́n tún máa ń ta àwọn aṣọ náà, aṣọ obìnrin. Wọ́n dẹ̀ ń ta àwọn fashion bags, Fendi, gbogbo àwọn jewelry 24 karat àti 18 karat. Ẹ̀yin èèyàn lé, ẹ bá wọn rajà. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi ò. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel mi. Òkè ní ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all.